أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه. àwọn kan ti lọ nínú àwọn èèyàn tí wọ́n jẹ́sà. ara àwọn tó jẹ́sà yẹn àwọn náà làwọn ẹ̀ṣá tí wọ́n ṣẹ́kù lára wọn. ومنهم من ينتظر. tọ́lọ́wọ́n ọba ní kí wọ́n máa rólé àwọn tí wọ́n ti lọ tọ́lọ́wọ́n ọba ní kí wọ́n máa ṣẹ́kù lára wọn. وما بدلوا تبديلا. tàlẹ́ náà òun náà ló wọ́dún tèmi tí ó dàrú tí kankan wá dàrú mẹ́. صل وسلم يا إلهي على رسول المرتضى. صل وسلم يا إلهي على رسول المرتضى. سلام عليك يا حبيبي نور الله مرتضى. سلام عليك يا محبوب أتيت بخير للأنام أنت لخير أجيبك فاسد الكونين صل وسلم يا إلهي على رسول المرتضى. أحبك قلبي دائما يا وكابي مرتضى مدالك يا مرتضى سيف الله. صل وسلم يا إلهي على رسول المرتضى. سبحان الله سبحان الله عظيم مبتدأ. سبحان الله عظيم مبتدأ. عليك قديما أسرى بك ليلا الله هديا. صل وسلم يا إلهي على رسول المرتضى. nínú adiyata present fún yín ní Muhammad Rasulullah pé wá Burda Day 2021 òun náà ní kíní rólọ́rù yìí inshallah rahman tẹ́ bá ti ń lọ ká máa bá yín ká kẹ́ máa gbé lọ bẹ́ẹ̀. وبارك فينا وعلى آله وأزواجه وكل رجال أحباب والإخوان كلها. صل وسلم يا إلهي على رسول المرتضى. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. وقلق ولا هاتم لمن سبقنا صلى الله عليه وسلم. ولا هاده إلا صراطك المستقيم صلى الله عليه وسلم. وعلى آله أكا قدر ومقدار العظيم. آمين صلى الله عليه وسلم. صلاة أن تفتح لنا أبواب كل رضا. ما شاء الله. آمين صلى الله عليه وسلم. وتستير وتغلق بها أبواب كل سار. صلى الله عليه وسلم. وتعصبت كل لنا نسيرا ومهينا. آمين. أنت ولينا ومولانا ونعم المولى ونعم النصير. ما شاء الله. adúpẹ́ fún Ọlọ́run ọba. adáwọ̀ pé lọ́sọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. bá ń dúpẹ́ lẹ́ẹ̀kan sí. bàbá ní àjẹpọ̀ pé náà kó rí lẹ́ẹ̀kan sí. gbogbo àwa ìjọ Muhammadu Rasulullah. gbogbo àwa ìjọ Muhammadu Rasulullah. ọlọ́pẹ́ ni wọ́n ẹja sọ pé alhamdulillah. ẹ jẹ́ àdúpẹ́ náà dáadáa kó rí lẹ̀. lọ́sọ́dọ̀ Ọlọ́run.
àmọ́ pé ìjọ Muhammadu Rasulullah Masha Allah. banjo bá nàbẹ̀ wa Muhammad. Wọ́n náà yóò bá nábì dáadáa kórìlẹ̀. Yorùbá nàbì lẹ́ẹ̀kan sí. Yóò bá nábì dáadáa kórìlẹ̀. Kó sọ pé Muhammad ni o. Sallallahu alayhi wa sallam. Muhammad náà ni o. Òun náà ni. Ẹni adéládé ta tún sàlẹ̀ sá Muhammad náà ni bàbá ọba. Muhammad nani o, Muhammad nani o, Muhammad nani o, Muhammad nani o. Ẹni adéládé ta tún sàlẹ̀ sá Muhammad nani bàbá ọba. Ànábì náà ni o. Sallallahu alayhi wa sallam. Muhammad náà ni o. Ramanani. Ànábì náà ni o. Muhammad náà ni o. Ani o. Ẹni adéládé ta tún sàlẹ̀ sá Muhammad nani bàbá ọba. Ànábì nani o, Muhammad nani o, Ànábì nani o, Muhammad nani o. Ẹni adéládé tàtún ṣàlẹ́ṣà Muhammad nani bàbá ọba. bá a ṣe yin Ànábì lálákọ̀ọ́kọ́ ni. Sallallahu alayhi wa sallam. Muhammadu Rasulullah láwà. Masha Allah. Ìwọ náà wá ju ọ̀rẹ́ ẹlẹ́kẹta mọ́jú ó bọ́ mi lọ́wọ́ pé Muhammad náà. Ìwọ náà wí fún ọwọ́ rẹ̀ Ànábì nani o, Muhammad nani o, Ànábì nani o. Ẹni adéládé tàtún ṣàlẹ́ṣà Muhammad nani bàbá ọba. Wọ́n náwó ẹni bá ṣe sallallahu alaihi wasallam lẹ́yìn. Sallallahu alayhi wa sallam, 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 sallallahu alayhi wa sallam. Wasitu bimayi jadali bilataifi. Masha Allah. Wabil Mustafa al-Muqtari ainil ma'arifi. Sallallahu alayhi wa sallam. Shuni rafatu likulla lillahi sayyidi. Sallallahu alayhi wa sallam. ووسيطة المعمود باب اللطائف. Mọ̀kádàmù ọjọ́ ti lọ. Ayakumullah. Ẹ má jẹ́ ká sásìfò lófò. Masha Allah. Ibi tá a wà yé àyè yìí. Allah. Àyè tí mọ́lẹ̀ ànábì máa ń sọ̀kalẹ̀ sí gbogbo. Sallallahu alayhi wa sallam. Tá a bá kọ̀ tá a fi àsàlátù wọlé àlẹ́dẹ́ àrámàhà. Sallallahu alaihi wasallam. Bí mo ṣe jú sí wọn mo rí pé àwọn olólùfẹ́ ànábì wọn hàn lẹ́ẹ̀kan. Sallallahu alayhi wa sallam. الفتوات سيدي وكاتم سلك وصل خاتما مقدما. Akí Ọlọ́run ọba. Allahu akbar. A ṣe àsàlátù tó pọ̀ fún aṣíwájú ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo wá fi ìmọ́lẹ̀ ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo fi nuru ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo fi ìjókòó ànábì wa Muhammad tó jókòó. Sallallahu alayhi wa sallam. Mo kí gbogbo ìjọ Muhammadu Global Worldwide. Mo kí yín pátápátá Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Mo wá ń fi ìmọ́lẹ̀ nì. Mo kí gbogbo àwọn àfáà mi lọ́tùn. Allah. Àfáà mi lósì. Bàbá Òṣìòyẹmí. Mọ̀lánà Ṣéhù Sẹ́yìn mo kí yín. Allah. Bàbá wa Kéwúlérè. Bàbá wa Kéwúlérè kíkí. Adamallahu hayatahu. Bàbá wa àgbà Tánkẹ̀wí. Olólùfẹ́ ànábì ni yín mo kí yín. Sallallahu. Bàbá wa Al-Mubarak. Bàbá wa
àlè kẹ́ńtẹ̀wí bàbá wa tẹ́ńkẹ̀ wí. láti ìlú Ìlọrin mo kí. Masha Allah. مني bàbá wa Mubarak. تحيات Mubarak mo kí. Masha Allah. مني تحيات bàbá wa Sọláàtì. bàbá wa Sọláàtì. Masha مني Allah. تحيات kíkì gbogbo ẹ̀yin àfa ojú bá ń lọ. وتبجيل للشرفاء nítorí ìjọba àsìkò ọjọ́ ti lọ púpọ̀. a gbọ́dọ̀ tún ṣe àsìkò lófò. Masha Allah. أهل الكرام ولا tẹ́ bá wo gbogbo programu tá à ń ṣe látàárọ̀ níbí báyìí kò sí èyí tó ṣe pé a sọ yìí pé a ṣàsìkò lófò nú ẹ̀. kò sí asàlátù Ànábì ló gbajù. nítorí nǹkan tá a wá jókòó ń yá yín tá a wá jókòó ti ń yá yín tán yẹn ojúlówó nǹkan náà là ń ṣe. Masha Allah. ما شاء الله sẹ́rí àpọ́nlé nìyí pé ẹ jẹ́ ká sọ pé guest restaurant tó ní. ayakumullah. kìnnì kan báyìí à ń kánra wa léni. الله ayakumullah. nítorí àwọn tí wọ́n wá jókòó tí wọ́n ti mọ tí wọ́n ń ṣe. الله ما شاء الله wọ́n mọ tí wọ́n bá wá. الله ما شيليا ẹ sì mọ̀ pé gold àti diamond àti panda kódà àti sífà kan pàápàá. kódà gan èyí tán máa ń rà tán máa ń da gold tán máa ń dáàbò lójú ni. Masha Allah. tó o bá ti gbé kalẹ̀ wàá mójúlówó nǹkan tó o fẹ́ mú. dandan ni kó o jẹ́ nǹkan tó jójú lówó mọ́ tó ló yàtọ̀ síra wọn. bùtùlù èèyàn lèèyàn máa ń ṣe wáàsí fún. ayakumullah. ẹni tí ó mọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ لا في àwọn tí wọ́n ti fọ̀nà mọ́lélẹ́ yìí. Masha Allah. mo wá fi kíkẹ́ ànábì wa Muhammadu. sallallahu alayhi wa sallam. mo kí gbogbo àwọn àti mínísítà àti first president Masha Allah. àti senate president ayakumullah. الله nínú Muhammadu Rasulullah látòrí ìmáàmù kún fàyà kúnnù دام الله حياته ìmáàmù mẹ́rẹ̀ àrísẹ́kọ́lá Masha Allah. الله حياتكم orúkọ mẹ́ta nì bíi first class ní lérí mi. ayakumullah. mo wá fi kí gbogbo ohun tí ń jẹ́ gbogbo àwọn ìmáàmù tán wà lábẹ́rẹ́ bàbá wa Mọ̀lánà sí Al-Mukhtar. gbogbo àwọn àyínbá lápapọ̀ bàbá kìí. ẹ rí owó èèkan iná ni màá kápá láàrin ìsìnbẹ láàrin ìṣẹ́jú kan bẹ́ẹ̀ ni. ayakumullah. bàbá tó bí Mọ̀lánà sí Òsáfì Mọ́fòràdé. radiyallahu ta'ala anhu. wọ́n lọ sọ́dọ̀ ẹni ọlọ́run kanjọ́ kan ọlọ́run wá ní kékeré mi náà ṣàǹfààní àti tẹ̀lé wọn. الله Allah. ẹ dákun ẹ jẹ́ á farabalẹ̀. wọ́n wá dọ́dọ̀ ẹni ẹ̀ wọ́n wá rí àwọn ọmọ ìyá wọn bí oríṣìí mẹ́rin iṣẹ́ tí wọ́n ń ṣe ojúṣe ń táwọn ọmọ kéwọ́ máa ṣe lọ. الله Allah. gbogbo ọjọ́ tí n bá ti rí ìmáàmù kú táfà kún fàyà kún láyé ibi tí orí mi máa ń lọ nù ni. Masha Allah. bàbá wa ń sọ fún àwọn àbúrò wọn ní lọ́jọ́ náà lọ́hùn. Masha Allah. wípé àwọn ó pa ìtàn ẹni ọlọ́run kan tó jáde pé ọlọ́run ọba ó jogún ẹ̀sìn kan fún. ó wá jẹ́ ẹ̀sìn fún gbogbo ayé wọ́n máa ń fi ọlá ẹ̀sìn nì wọ́n máa fi ń tọrọ ládùúgbò wọn. tábàlọ́ wọ́n sọ pé irú oore kọ́ lọ́wọ́ bá ṣe fún àwọn aláàjì wa Muhammad ẹ̀sìn wọ̀nyí òun náà bí ọba bá fẹ́ lọ sóde òun náà ń wò yà. bí gbogbo oníjòyè bá fẹ́ lọ náà ń wò yà. nígbà náà ẹ ṣì ní fàárí ayé. nítorí ayé. bàbá wọn sọ pé àbúrò ẹ̀ kan wá wọ wá rí pé ó ní wàhálà ẹ̀gbọ́n wa etí ẹ̀ pọ̀ bùtùlù lòun yà. ó wá ń sọ yí pé ẹ̀sìn tí wọ́n tẹ̀ ń sọ kó tiẹ̀ tú kó tiẹ̀ mọ́ lọ́jọ́ kan. kàtí ẹ̀ mọ́ rí mọ́ kó mọ́ wúlò wàhálà mọ́. ibẹ̀ ọ̀dọ́ wa náà gbogbo èèyàn ń pé wọ́n ń pé sí wọ́n ń pé sí wọ́n jẹ́ àsùn wọ́n ń dà wàhálà mu. Allah. ọlọ́wọ́ wa fẹ́ kó sórí ibú kan ọlọ́wọ́ fẹ́ kó sófò. Allah. ìjọ tó ń rọrùn nì ó sùn ó wá lálà àlá tó wá láńjọ́ náà nìyí pé ẹ̀sìn ẹyọ kan tó ṣe pé náà wọ́n fi ń ṣe fáàrí nínú ìlú nínú ìlú. tí ogun wọn ń pété tí ogun wọn ń dunnú lé lórí tí gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n fi fún ilé wọn ní iyì lápọ́nlé. Masha Allah. ó wá rí kó tú lọ lójú oorun. lójú oorun ni láàrin bí ọ̀sẹ̀ kejì ó wá rí pé gbogbo àwọn tó ń kọjá lé àwọn tó máa ń yà torí ẹ̀sìn wọn àyà mọ́ lójú àlá ni. Masha Allah. láàrin ojú àlá ni lọ́lọ́wọ́ bá ti ń fún ní jàwábù ẹ̀ ní àdúgbò wọn kò tó bíi kárìn ní síríìtì méjì sẹ́yìn wọn dédé ọlá tọ́lọ́run ṣe fún ẹ̀gbọ́n ni ọlọ́run wá ṣe ọlá náà fáwọn náà ní àdúgbò náà. ọlọ́run ṣe báwọn ẹlòmíín ládùúgbò fẹ́. wọn àṣíjú wọlé wọn mọ́. Allahu akbar. Allah. ló bá tají. Allah.
bàbá wa ń sọ fún àbúrò ẹni ọlọ́run tá a bá lọ ń dán tá a lábàjọ́ ni pé ẹ̀sìn ẹyọ kan tí wọ́n ń wò nílé yín ni o tí gbogbo aráyé fi ń pé tì yín. Allah la ilaha illallah Allah. tẹ́ ẹ bá ẹ lè jẹ́ kó tú lọ. àgbákò dé báyìí nù. Allah. kò wá síjọ́ kan tí mo rí gbogbo àwọn tí ń jẹ́ ìmáàmù ní ọ̀dà bàbá Mọ̀lánà sí Al-Mukhtar. adamallahu hayatahu. àdúrà ni mo máa ń ṣe fún yín. Allah Allah. gbogbo ẹ̀yin ìmáàmù àtòrí ìmáàmù Kún Fáyẹ̀kún ìmáàmù Arífikọ́lá tí wọ́n bá ń pe tó ń jẹ́ Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. nígbà tí sẹ́wọ̀n ń wọkọ̀ ẹ̀yin lẹ̀ sọ pé kẹ yí sí àrìn mọ́ ọ lọ́wọ́. ọ̀nà àbúrò àwọn wà lọ ikẹ̀ ẹ̀jẹ̀ àgbà báyìí wò. ọlọ́run wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó sì mórí mi ẹ sọ pé life contract lẹ́gbàá gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìdìmọ́láyé life contract ló máa ń gbà. bẹ́ẹ̀ ni oníwé yìí mọ̀. ọkù síbẹ̀ ni ọ̀tún síbẹ̀ ẹ̀mí Mọ̀lánà sí Al-Mukhtar Ọlọ́run jẹ́ kógùn. gbogbo ìjọ tí bàbá bá ti ń dẹni abiyì láyé tí wọ́n ń dẹni ìkẹ́ láyé tí wọ́n ń dẹni ọlá láyé wọ́n tẹ́ gbogbo yín náà ẹ̀ máa dẹni abiyì. sallallahu alayhi wa sallam. òwe mi àdúrà mi fún yín nù mo mọ̀ pé ẹlẹ́kọ̀ọ́ ni àwọn tí mo sọ̀rọ̀ fún. Masha Allah. bàbá Mọ̀lánà sí Al-Mukhtar. adamallahu hayatahu. Mọ̀lánà Sheikh Ahmadu Al-Mukhtar. adamallahu hayatahu. ẹ ṣiṣẹ́. Allah. ọlọ́run ọba gangan ó sàn yí pé òun kí yín. Allah. ẹ ṣiṣẹ́. ìmọ̀lẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó wá bò yín dàrú. Allah. oyin dàrú Masha Allah. bí àwọn èèyàn bá wà lára yín tí ò bá kí yín bọ́lọ́wọ́n bá wá ti kí yín tàn nábì bá kí yín àbùsébùsé. ó ti tẹ́. Allah. ọlọ́run tẹ́wọ́ gbaṣẹ́ yín nù. ọlọ́wọ́n bá wá kí yín ànábì wa Muhammad kí yín. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn tí wọ́n ń jẹ́ Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. wọ́n á rìgírẹ́tì páwọn ní ilé àfà. Allah. eléyìí ni ọpẹ́ tí mo dúpẹ́ alhamdu. lillah. alhamdu. lillah. ẹ jẹ́ rómùdẹ́ ńlá fún ẹni tí ò bá fẹ́ sọ̀tẹ̀. Allah. lẹ́ni tó bá ṣe pé òun náà fẹ́ nígbèsè ayé dáadáa tó ń fẹ́ràn nígbèsè ayé wọn yóò fọlá yín tọrọ. Allah. tó o bá fọlá yín tọrọ ọlọ́run ọba gangan ọlọ́run ọba ti kẹ́yìn anabi wa Muhammad dé sí yín lára. sallallahu alayhi wa sallam. òun ni ó ń lùsì. Allah. ẹ wá kó wa jọ èyí tá n ṣe ẹ sọ pé mini kò tí wàá di Grand. àti grand amoludi anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìta àpéjọ sí ìta àpéjọ tá a fi péjọ tí ń lé ní dédé ń tẹ́ ẹsẹ́ bíbà yìí ìní mòlúdì mẹ́rin àwọn ẹlòmíì. Allah. ẹ wàá tó wá ṣe tán gbogbo bẹ́ẹ̀ sọ́kún 50,000 àwọn sọ pé lágbájá Muhammadu lẹ́sàn wá. Allah. bàbá lágbájá Muhammadu lẹ́sàn wá. ìtò ò ní fi rẹ̀ lọ́kàn balẹ̀ kọ́lọ́hún ọba kọ́lí kànábì dé wá bẹ́ẹ̀ kó fi rẹ̀ sallallahu lọ́kàn alayhi wa balẹ̀. sallam. sallallahu alayhi wa sallam. ẹ ti dààmú mọ́ tipẹ́. Allah. ọlọ́run bọ̀ wá dà yín láàmú. alhamdulillah. dákun sàwùsù billahi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم in kuntum tuhibbun suratul Al-Imran in kuntum tuhibbun قل Allah. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم كنتم تحبون الله فاتبعوني
dàbí pé bóyá mò ń ṣe. yuhibbukumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. gbogbo àwọn ìjọ Muhammadu Rasulullah ẹ jẹ́ ká ṣe sallallahu alaihi wasallam. tí bá a ṣe fẹ́ràn nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. in kuntum tuhibbuna Allah fattabi'uni. ọlọ́wọ́n ọba ló sọ fún ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. ó ní lọ sọ fún gbogbo àwọn àlìhùnmá rẹ̀. Qul in kuntum tuhibbuna kó o sì sọ fún gbogbo àwọn tó ń jẹ́ àwọn sàábé rẹ̀. Qul in in kuntum kuntum tuhibbuna Allah. tí ẹ bá fẹ́ èmi ọlọ́wọ́n ọba tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ràn èmi ọlọ́wọ́n ọba. In kuntum tuhibbuna Allah. tẹ́ ẹ bá sọ pé ẹ jẹ́ olólùfẹ́ èmi ọlọ́wọ́n ọba. Fattabi'uni. kì í ṣe èmi ọlọ́wọ́n ọba lẹ́ẹ̀mọ̀ wá direct. Fattabi'uni. àti ànábì wa Muhammadu lọ́lọ́ fẹ́ràn. Ànábì ló fẹ́ràn tó fi lọ́dọ̀ ọlọ́wọ́n ọba dé. tó bá ti wá lọ fẹ́ràn ànábì wa Muhammad ni. Yuhibbukumullah. bí o bá ń lọ́wọ́ ọba fúnra ara rẹ̀ yóò máa fẹ́ràn wọn náà. Yuhibbukumullah. ọlọ́wọ́n ọba ó fẹ́ràn ẹ. Yuhibbukumullah. ọlọ́wọ́n ọba ó kẹ́ ẹ. Yuhibbukumullah. ọlọ́wọ́n ọba ó fẹ́ yóò yọ ẹ láàrin àwọn yòókù rẹ̀ sókè. Yuhibbukumullah wa yaghfir lakum dhunubakum. ọlọ́wọ́n ọba ò wá nífẹ̀ẹ́ lásán. Wa yaghfir lakum dhunubakum. tó bá níbi kan tó gbàṣẹ lọ́wọ́ ọba wọ́n yẹ kí fírí làwọn ọlọ́wọ́n ọba wà á tún forí jẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó o bá ṣẹ̀ síwájú ọlọ́wọ́n ọba. Wallahu ghafurur rahim. iṣẹ́ yìí ìní Mawlana ṣe Al-Mukhtar wá gbé lọ́wọ́. Adamallahu hayatahu. ṣé Al-Mukhtar wọn fẹ́ ká dààmú. Allah. nígbà tí wọ́n gbé transformer sílẹ̀ tí wọ́n gbé mítà sílẹ̀ wọ́n ní o má dà wọ́n bá wọn bẹ́ẹ̀ step kan down ó wá lọ mú wáyà fúnra ara rẹ̀ ó fẹ́ lọ máa fi kán láìfọ ọjà lókè. ó fẹ́ máa lọ fi kọ́ láìfọ ọ̀yà nígbà tó ń sì bẹ gbé síbi kan tí ó rọ̀ ọ́ lọ́rùn. ó fẹ́ tètè kú ni. báwo kí ló wà ní. Ó fẹ́ kàgbákò nù. ó ń rawọ́ sí kùnú. lọ́wọ́ sí kùnú ni. Allah. Mawlana ṣe Al-Mukhtar. Adamallahu hayatahu. wọ́n fẹ́ kọ́ tẹ̀ máa dààmú mọ́ rárá wọ́n wá gbé ní tó ń jẹ́ Nuru Muhammadiyya sílẹ̀. wọ́n ní ó máa bọ̀ wọ́n gba short cut. tí ò ní ní wàhálà rárá Ayakumullah. tí ò lẹ́ẹ̀rí pé lọ́ọ́ má díẹ̀ mẹ́ta wá La ilaha illallah. Allah. lọ di ọ̀lọ́nà méje. wọ́n gba short cut kò lè rọ́nà lọ. àṣà tọ́lọ́n bá fi ẹsẹ̀ kò ń gẹ̀ẹ́rẹ́ kó o tiẹ̀ mọ tí wọ́n ń pè ní Sùúrùlérè ní títà yìí. tó Ayakumullah. o bá tó wá mọ̀lẹ́ wọn o mọ púráfọ́ọ̀mù wa Muhammadu Rasulullah. ìwọ sáà ti gbé Instagram rẹ síwájú Ayakumullah. àbò gbé Facebook rẹ síwájú Allah. tí àníyàn rẹ ò bá dọ̀tí ni o Allah. torí ń bẹnu ẹlòmíì náà yóò wá gbé síwájú sọ pé gbogbo nǹkan tí mò ń rẹ o wá tẹ̀sí ẹ̀ wò ni. yóò sì máa wéèsì dátà rẹ̀ lórí wọ́n wé kéka. Instagram rẹ̀ wọ́n dààmú rẹ̀ mọ́ wá tẹ̀sí ẹ̀ wò wá yí pé àdúrà mi fẹ́ wá gbà ní Muhammadu Rasulullah tí mo wà. Mawlana ṣe Al-Mukhtar wọ́n wá gbé wọn rìn Ayakumullah. wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run ọba wa dára yín Allah. anabi wa Muhammad wa jókòó sí yín lára afọ́jọ̀gbọ́n ó wá fẹ́ yànnàná nǹkan mẹ́rin nǹkan márùn kan Ayakumullah. tó jásí pé nǹkan márùn yìí bá a bá ti rí lọ́ra àáfàá láyé gbà yí pé àáfàá tọlọ́run lélẹ́yìí. Allah. Masha Allah. nǹkan márùn péré. nígbà tí mo wá wo nǹkan márùn ni Ayakumullah. mo wá rí i pé kò sí nǹkan márùn yìí láti alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin tó fi dólé ka. tó fi dórí karùn-ún. àníjọ kan kó ń bẹ̀ tó ṣe pé yóò fò Mawlana ṣe Al-Mukhtar dàrú. Allah. ó ṣeré kí lára wọn ni gbogbo márùn-ún ni. àkọ́kọ́ Qala al-Hakim
إذا أردت أن تعرف صالحا فانظر إليه. Àfá ọ̀jọ̀gbọ́n tí la ka ìmọ̀ ní pé tó o bá fẹ́ yan àfá. Gbogbo ẹ̀yin Muhammadu Rasulullah sọ̀rọ̀ pé náà mo fi yín kú oríire. Àfá ní pé tó o bá fẹ́ yan àfá ní àfọ́ Ọlọ́run tó fẹ́ mọ̀ pápá Ọlọ́run ni ó ní pé wò ó dáadáa. تجد عنده 5 أشياء. Tó bá wò yí pé àfá lélẹ́yìí wá sọ nǹkan 5 lára rẹ̀. nǹkan 5 péré ni kò wò lára rẹ̀. أولها تجد عنده حب الله. Wá wò yí pé sí lọ́dọ̀ àfá tí mo fẹ́ fẹ́ yìí sọ́lọ́ ń bẹ lára rẹ̀. تجد عنده حب الله وحب رسوله. Sí àfá tí mo fẹ́ yàn láàfá yìí sí olólùfẹ́ ànábì wa Muhammad. ìjà àbọ̀ àti mo ti ẹ̀fẹ́ tẹ́lẹ̀ ìjẹ́ mọ́ lọ́wọ́ àbótí ẹ̀jẹ̀ ànábì wa Muhammad. وحب الإسلام والمسلمين. Sí àfá tí mo fẹ́ tẹ̀lé yìí só fẹ́ràn gbogbo tí ń jẹ́ mùmíní àti mùsùlùmí ayé pátápátá. Masha Allah. mẹ́tẹ̀ẹ̀rin tó wà níbi àkọ́kọ́ yìí. Ayakumullah. Tẹ́ ẹ bá rí Mawlana Sheikh Mukhtar أدام الله حياته. ẹ mọ̀ pé olólùfẹ́ Ọlọ́run ọba ni wọ́n. mẹ́rẹ̀ẹ̀rin pé sára wọn. ẹ mọ̀ pé olólùfẹ́ ànábì wa Muhammad ni wọ́n. sallallahu alayhi wa sallam. wọ́n sì fẹ́ràn gbogbo tí ń jẹ́ mùsùlùmí ayé. wọ́n náà sọ àáfà àdúgbò yín tí ó wàá sọ pé mo fẹ́ fún èèyàn 50 èèyàn 20 ní 50,000 naira lọ́nà 20. Allah. tí èyí bá ṣe olólùfẹ́ ànábì wa Muhammad. ṣebí donation 5,000 naira ni wọ́n kọ́ wọ́n fẹ́ donate tó gbọ́dọ̀ pé a fẹ́ gba owó ọpẹ́. Allah. Masha Allah. orí ìlú àwọn wọ 2 hours. tá a máa gbowó pé. tó bá tó wá tó owó yẹn pé owó náà kò ní tó 100,000 sí 80 kìíní kan 1,000. yóò tún ní máa kọ́lẹ̀ o. yóò ní máa kọ́lẹ̀ tó bá délé la wọ́n wàá ka ìfúnpọ̀ wàá ga. bàbá ta náà tí mú donation wọn wá ni. Mawlana Sheikh Mukhtar ẹ ti yẹ ogun yẹn kó nínú gbèsè ayé yìí ti pẹ́. sàníyà. ẹlẹ́ẹ̀kejì ń bẹ. tajidi ndawu alistiyada fil ibadati. ẹ kọ́kọ́ wò pé sáàfà tí mo fẹ́ tẹ̀lé yìí o ṣé alásàjẹ ẹni tí máa ń ṣe ìbádà fọ́lọ́run ọba ni. Allah. ṣẹ́ni tí máa ń sin lọ́hùn ni. tó dún ní ma tí ó dẹ̀ tún máa gbáwọn èèyàn rìn. wa shaddal azimati lal khairat. tí ó sì máa tọ́ka wọn lọ síbi dáadáa. Masha Allah. ẹ wo Mawlana Sheikh Abdul Mukhtar. Adayamallahu ayatahu. a ṣe Ya Latif. a ṣe Qayyum kìnnì kan diet. ayu Qayyum diet. a ṣe asalatu ọjọ́ Sunday. asalatu ọjọ́ Sunday. salatu zatiya. tí ò múnira lọ́wọ́. Allah. Akbar. ẹ wá wo ọgọ́rùn èèyàn láyé tí wọ́n ń dúpẹ́ lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń dúpẹ́ lórí face to face. ẹlòmíì yóò wà lórí íńtánẹ́ẹ̀tì yóò kàn lúgọ lásán. ìjọ tó bá pẹ̀lú òde tó bá fẹ́ pè tó pè lónìí àti ẹ̀ máa tú. Allah. àwọn èèyàn tó jẹ́ Allah. àṣírí tí yóò tú. Alhamdulillah. nítorí tó àtúndì Ọlọ́run ọba. Masha Allah. sì yẹ yá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. tẹ́bá rí wọn lórí Facebook ẹ̀ kàn rí wọn 200 and kìíní kan million kò sẹ́ni tí ó dé ìjọ Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. ipò rí wọn face to face báyìí wàláì tàláì bí wọ́n bá ń pe ànábì iwájú ẹ̀ gan ṣe pé ẹ̀mí ẹ̀ dín pìtà tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ní ìmọ̀lẹ́ ní ọmọdé iwájú ẹ̀. ìmọ̀lẹ̀ náà sì máa làgbó lẹ́mí rẹ̀. salisan. ẹlẹ́kẹ̀ẹ́ta ń bẹ̀. tajidi ndawu shahadatan nasilahu bitakiwa wa sola. Mawlana Sheikh Al-Mukhtar. adamallahu hayatahu. àwọn èèyàn ní máa ń júwe èèyàn yí pé eléyìí olóríire àfáà ni. èèyàn ní máa mọ bẹ́ẹ̀ ṣe jẹ́. àwọn èèyàn yín Mawlana gbogbo tí ń jẹ́ èmi gan kásọ̀ pé èmi gan ṣe bọ́lá olùfẹ́ ànábì lèmi náà. Masha Allah. ààrẹ èèyàn yín lèmi náà wà. mo júwe yín yí pé olóríire èèyàn ní. Masha Allah. nítorí pé ẹ tọ́ka àwọn èèyàn lọ síbi àánú. Allah. alhamdulillah. ọ̀nà oríire lẹ́ ń tọ́ka wọn sí. ẹ wá wo gbogbo àwọn nǹkan yìí
tọ́lá ọba kójọ fún yín ẹnì kan wà máa sọ wípé ẹ má ṣe àsàlátù fún ànábì wa Muhammad ẹ má kójọ mọ̀lúdì mọ́ látijọ́ tí ẹ ti tẹ́ gbogbo ti fly àwọn kìíní mọ̀lúdì nàbí tàti ṣe àtàtì sàjálókè ní wàhálà ti dé. wàláyì. gbogbo ohun tí wọ́n bá ti pè ní mọ̀lúdì ànábì wa Muhammad bídíà ni kíní kan bídíà ni kíní kan bídíà ni. kófòrò náà. èmi wá di wọn. nígbà tó forí gbálẹ̀. àfa àwọn àgbà Mawlana Habibullah. Ọlọ́run jẹ́ ká rí ẹ̀mí wọn pẹ́. Wọ́n sọ wípé Abu Hurairah wípé ó ní slow motion díẹ̀. Àwọn bá gbé wọn sọ pé kíní kan dẹ̀dẹ̀ wù rẹ̀. Kíní kan ó pe ànábì ó pe sọ̀hábà níwẹ̀. Ẹ sọ pé qala Allahu qala Rasulu. Ẹ dákun dá gbogbo tá à ń kà látàrọ̀ gbà yìí. Sí Al-Qur'ani ilé wa ni wọ́n ti tẹ̀. Ẹ wá kébúrúdà nábì wa Muhammad. Sáájà yìí sì tí a fi mọ̀ pé olóríire ni wá gbogbo tí ń jẹ́ ìjọ Muhammadu Rasulullah. asoríire. Ẹ ka Salatu Ibrahimiyya. Masha Allah. A ka Salatu Lifati. Salatu Zatiya. Salatu Sadiq. Masha Allah. Kódà gan nínú ìjọ wa ayé Muhammadu Rasulullah a ní Salatu tiwa tó ń jẹ́ Salatu Muqtariyya. Tí a máa ní kó wà ká ké súrátù Wákíà gbogbo a máa ń kun nǹkan kan tó ṣe pé gbogbo a mọ̀ yí pé ó yẹ ká dún ní máa sàlátù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run sọ fún wa pé wà sábíkúnà. Ulaikal muqarrabuna fi jannatin na'im. Zullatun minal awwalina wa qalilun minal akhirin. Asabikuna pé àwọn tó lọ àwọn tí wọ́n tẹ̀sẹ̀ wọn bọ́ wájú tí wọ́n ṣe kòńgẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. àwọn ẹ̀yàn ẹsẹ̀ wọn ti bọ́ wájú. wọ́n ti lọ tí wọ́n. Ulaikal muqarrabuna àwọn ni wọ́n wà nítòsí ànábì wa Muhammad. wọ́n súnmọ́ lẹ́nu dáadáa. fi jannati na'im. Zullatu minal awwalina wa qalilun minal akhirin. nígbà tí pé gbogbo àwọn tí wọ́n ti lọ nì tí wọ́n ṣe kòńgẹ́ ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam. tí wọ́n sorí ire àwọn ti sí ìtàbí lépa wọn bá àfi ká dún ní masalatu ànábì wa Muhammadu. Masalatu làwọn náà ṣe. èyí ló gbòmí lójú Umar tó sọ pé ajẹ́ pé àwọn àlùmọ̀ kan tún bọ̀ tó ṣe pé tí wọ́n bá dé wọ́n kéré tó ṣe pé nínú wọn tó ṣe pé wọ́n bá ànábì wa Muhammad wọlé láwọn. ń jásí pé gbogbo ẹni tó bá sàṣàlátù òun náà lọ́lọ́run fi wá sọ nísàlẹ̀ yìí pé súlátù. minal awwalina wa zullatun minal akhirin. ẹni bá tún ní bá sàlátù ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. òun ní ọ̀rọ̀ náà lọ. Annabi Muhammad. Mawlana Sayyid Muqtar. Rahimallahu hayatahu. mo fẹ́ kí yín. àfi ká kí yín. bámi kí yá Ahmadul Muqtar. Ya Ahmadal Fadli. Akin bàbá wa àgbà ọlọ́lá ni. Ya Ahmadal Karami. Akin bàbá wa ṣẹ́wà Ahmadu Muqtar bàbá wa lápẹ́lẹ́ ni. Ilayi Muqtara. lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀ṣà náà lẹ́wọ́n ń lò nínú ayé. ẹ̀ṣẹ̀ ní ẹ̀yin ni wọ́n ń kí wọn. Muhyil anami wa muhyidini insara. ẹ̀yin gbogbo nǹkan tí wọ́n ń lò ní ayé. ẹ̀sìn gbogbo nǹkan tí wọ́n ń lò ní ẹ̀sìn. òun náà lẹ́ni ṣe lójú wá bí lẹ́ni tá a ti rí. Muhibuto habibillahi sayyidina. Ṣé Muqtar kú ní ìtura yẹn lọ́ba? Ànábì wa Muhammad ní. Muhibito hafakod nílítà lè máa bá ti. ìfẹ́ Ànábì wa Muhammad náà ló jẹ́ kí ẹ máa ní gbogbo ayé. táwọn èèyàn náà fi wá nífẹ̀ẹ́ yìí látara pé iná nífẹ̀ẹ́ Ànábì wa Muhammad. Muhibuto habibillahi sayyidina. olólùfẹ́ Ànábì wa Muhammad ní tí ò pamọ́ tó hàn sí gbogbo ayé. ẹ wá jẹ́ kí ìfẹ́ Ànábì kó ọ̀rọ̀ lọ́kàn gbogbo èèyàn táwọn èèyàn náà pẹ̀lú ọ̀yà Ànábì látara yín. Bẹ́ẹ̀ bẹ̀tọ̀ afọ́kọ́dí ní lítàlímọ́ kọ́ máa. ìfẹ́ Ànábì náà lọ́lọ́run ní kẹ́ ẹ fi gun gbogbo òkè láyé. Bẹ̀tọ̀ afọ́kọ́dí ní lítàlímọ́ bá ti. ìfẹ́ Ànábì náà lọ́lọ́run bá kẹ́ ẹ fi tẹ́ tó nífẹ̀ẹ́ Bẹ̀tọ̀ láyé. afọ́kọ́dí ní lítà sáádà ìfẹ́ Ànábì ti. náà fi dolórí rẹ láyé. Ìdàlíwárà súnmọ́ lọ́dọ̀ àwọn ìdálá èèyàn ìmídìí orí ẹ̀rọ wa ń lọ́kì lọ́dọ̀ ọlọ́run orí ẹ̀rọ wa ń kó wá dúdú abọ́lá ọba àdúpẹ́ lára ìtọ́lá ọba ṣe nílẹ̀. gbogbo tí ń jẹ́ olólùfẹ́ ànábì wa sọ pé
sallallahu alaihi wasallam. ọlọ́run ọba wá ṣe gbogbo eléyìí fún Maulana Sheikh Mukhtar. àmọ̀dúpẹ́ fọlọ́run ọba. alhamdulillah. yípẹ́ àwo òsì ẹsẹ̀ gbé. alhamdulillah. gbogbo àwa tá a jẹ́ ìjọ Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Maulana Sheikh Mukhtar. ẹ̀yin yìn wálẹ̀ kan yí pé àwa máa ń dunnú sóore olóore. Allah. wàláhì bó ti kí wúni yí wá. pé àwo òsì kí bínú sóore olóore. bẹ́ẹ̀ ni. wàláhì tàláhì mo fi ọlọ́run ọba búra ní tí mo fi kó yín jẹ parí nínú ẹ̀dá tí èyí bínú oṣooṣo orí eléré wàláhì nọ́mbà wà ní. inú ẹ̀rẹ́ yìí náà wà. láìpẹ́ tí mo ti ń wà lórí àlífà tá a ti jọ mọ́ra. gbọ́ká sọ pé ṣé Mukhtaru ló sọ báyìí ṣé Mukhtaru ló sọ báyìí tí wọ́n á máa sọ pé ká máa parí ìjà. Allahu akbar. ẹ jẹ́ àwọn ẹ̀sìn tó sọ yìí. Allahu akbar. Allah alhamdulillah. ibi tí ìmọ̀lẹ̀ ànábì wa Muhammad tó ládé tó ládé à ń bọ̀ láti Agége adé Ìkẹjà along òjò rọ̀ wàláhì. adé Òṣòdì òjò rọ̀ dé mo ti dé afẹ́gun bíríjì mo wá ń sọ yípo ìwọ Ọlọ́run ọba ìta ni wọ́n sì wà yọ Ọlọ́run tọ́sí pé torí ànábì wa Muhammad làbíjọ Ọlọ́run má jẹ́ kójú dá wọn láwọn náà. sallallahu alayhi wa sallam. Allahu akbar. ìjẹ́ níbi Ọlọ́run ọba gbà sẹ́yìn. alhamdulillah. níbi láti máa dààmú káàkiri. Alhamdulillah. mo fẹ́ ṣàdúrà fún gbogbo jama Alihuda pátápátá. gbogbo àwọn Muhammadu Rasulullah ọba ní atẹ́wọ́ tó wá dé pé abẹ́jọ́. torí nǹkan fi wá ní ká tẹ́wọ́ ká dìde ká wọ́n sí bí àyè. káàdìdé gbogbo àwọn táwọn lórí Pẹ̀lú ìjọba yọ̀ǹda. lásìkò pẹ̀lú yọ̀ǹda káwájì àlùbáríkà. Maulana Sheikh Mukhtar Alihuda bàbá ní ká súnmọ́ wájú ká kó lábẹ́ tẹ́ǹtì. yá máa ń yàrá. ìwọ náà lọ́ba tó rí gbogbo nǹkan tó sì máa gbogbo gbogbo tí nǹkan. ń jẹ́ Muhammadu Rasulullah. gbogbo tí ń jẹ́ Muhammadu Rasulullah. ẹ̀sùn mọ́ bí yá máa ń yàrá. ìwọ ló rí ìwọ ló mọ gbogbo nǹkan. máa fi dọ̀bí rí wàyà ẹ̀sùn. ìwọ ló ń gbọ́ ìwọ ló ń rí ìwọ sì ló sì mọ gbogbo nǹkan pátápátá. àǹtálí muhadulil kulli ma yutaqam. àṣetì ìtẹ́kọ̀ọ́ lọ́wọ́ èèyàn ìwọ ọlọ́wọ́ bá náà ló lè dá padà fún ni kò sẹ́ni tó lè ṣe. ká máa yòrò ọjà fi sàdá ìlú kulli ha. ìtúnú ayé dàníyàn má dàníyàn tiẹ̀ bẹ́ẹ̀ bá tẹ́ ní ìtúnú ayé ó mọ bó ṣe lè mú kó. Fi qawli kun. àmúfà iná lẹ́ka ìlà ìyá wáyà fákìrì ilé káwá sí wákìlì fìkọ́rí ilé káwá kiri àdìfọ́ wákìlì àdìhùn wà á ti fún mi. ìtànà ọdínlù káhà fákìrì àṣàlì júdíkà Azali judika. àṣàlì júdíkà àtùkọ́ nígbà àṣìyá. alifọ́dìlò àdìsálò àdìmọ̀wá ìbò ọ̀sán. gbogbo ìpàdé ibi tẹ́ ẹ bá ti ń ná $1 $2 thousand of naira ọlọ́run ó bá fi dá padà fún mi. challenges gbogbo wa ó yàtọ̀. Allah. olóríire èèyàn lẹni tẹ́ ẹ tó mọ́. ayakumullah. ẹni tí ọlọ́run bá sòpè fún Maulana Sheikh Mukhtar débi pé Allah. táìmù ó sá mi. Allah. ayakumullah. bí wọ́n ṣe jẹ́ àáfàá nílé bàbá bẹ́ẹ̀ náà ni wọ́n jẹ́ àáfàá nínú ìyá. Àtọ̀lẹ̀ tó lè ní. ó wá papọ̀ sínú ara wọn. Allah. wọ́n fi ìmọ́lẹ̀ àsàlátù tí àwọn bàbá náà tí wọ́n ti ṣe nílé. wọn ṣe ó kọjá ni. wọ́n pópó mẹ́ta ló wà ní ntí ń jẹ́ pópó nílọrin. ayakumullah. wọ́n ní pópó Gíwá Pópó Ògbọ́nà. àwọn ilé-ẹ̀kọ́ kan wá wà nínú ẹ̀ tó bá dé pópó Ògbọ́nà ilé ọlọ́dán. Allah. ayakumullah. àtọ̀ ilé ọlọ́dán wà lára bàbá wa táwọn àjòkò yìí. Allah. alátù tí bàbá tí wọ́n sí wọn bàbá tó bí wọn tí wọ́n ti ṣe tí wọ́n ṣe ní kọ̀rọ̀ ọlọ́run wa náà sí àìsókè bẹ́ẹ̀ ni kaba bínú yóò yí lórí. Allah. Amina. iná ògbé yóò lánà. azali dika ọlọ́wọ́ gbogbo ẹlẹ́yìn tá à ń ṣe ìgbìyànjú ní dákúgbà lọ́wọ́. azali dika àtùkọ́ nípa àṣìyà àtùkọ́ àjísàlò láti Nàìjíríà dé gbogbo ibi táwọn aláyé gbogbo ipa táyà ní táwọn náà. gbogbo tí ń jẹ́ challenge
nísìnyí mọ́sàwọ́lá ayé amọ́ ní àṣàrà. Allahu akbar. Adá àfáàmà, adá olóko àfáàmà. Adá àfáàmà, adá alúfọ́. Ọlọ́dún Mukhtar wọ́n sáwọn gbogbo nǹkan tí wọ́n ṣe fún yín. Kẹ́yìn kó sírù sí ara jáde. àṣírí inú ilé. Lọ́dọọdún. Wọ́n tàn wá tẹ̀ síta. Kèésì èyí tí wọ́n bá lọ sórí internet náà wàá rí bẹ́ẹ̀ o. Ó rí o. O lè gọ́gùn ẹ̀ o. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni ìsìn ni. Ìsìn mi yàtọ̀ sí ìsìn ní. Ìsìn ni ló wà lára Maulana Sayyid Al-Mukhtar. Ayakumullah. Wọ́n fi ń dà yín jẹ. Masha Allah. Gbogbo yín ilé ayé yín wá ń dà. Masha Ta ni Allah. tí ó wá sí ntí ń jẹ́ Muhammadu Rasulullah tí ò rí kójú wọn tutù. Wallahi. Ànábì hàn lára wọn kú fún ọ. Simahum fi wujuhihim min asari sujud. Daniel ti Daniel rẹ̀ Allahumma ya mani ase aranjẹ̀mí. Wasatara nkọ̀bíhà. Wàlámù yá ìdílé yá hìrati. Wàlámù yá kíkà sitira. Wàyá sima afuwi. Wàyá asinu tajawuzi. Wàyá wa bí ma ti fẹ́rẹ́ àti. Wàyá bá tẹ̀lé bí ramati. Wàyá tẹ̀lé àkúlà nàjùwà. Wàyá mutaha àkúlà takwa. Wàyá kàdìmọ̀ sọ́fún. Wàyá sima jumani. Wàyá mukila bayati. Wàyá mutaji abini ami kọ́bla ìsìnkọ́kìyà. ويا سيدي ويا مولاي ويا جايتا ويا جايتا رغبة جزاك الله تسوي على باقي ببلاه يا بياني Allah máa ro tẹnìkan láburú. بحق بابو يوحسو Máa ní tẹnìkan bàjẹ́ Daniel tiẹ̀ ní. سامو Àmín. Bẹ́ẹ̀lá Kánú. Àmín. Sẹ́yìnrà Bùsù. Àmín. Sàmúyúsù. Àmín. Káàyù. Àmín. Káàyù. Àmín. Arimiyali. Àmín. Yámánì Àsírù. Àmín. Àléyìn. Àmín. Ìtúfúbìhì. Àmín. Bàjẹ́ Aki Basiru Nasir. Àmín. Allahumma salli ala. Sayyidina Muhammad al-Fatih lima ughliqa wal khatim lima sabaqa nasiril haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi haqqa qadrihi wa miqdaril azim. Àmín ya Allah. Rabbil izzati amma yasifun. والسلام على المرسلين والحمد لله رب العالمين. Al-Mukhtaru Amada Bukha Al-Mukhtaru Amada Bukhari. Al-Mukhtaru Amada Bukhari Al-Mukhtaru Amada Bukhari. Baba fàyínà kákẹ́rù mọ́sí àǹtàlì ọ̀bárẹ́zọ́. Ìbá lè yálà èdè nílá àǹtàlì ọ̀nà jẹ́zọ́. Àlèmọ̀ ìbá amẹ́dàbọ̀ ọ̀gá. Fàyínà ká àsìkà náà sì àṣẹ káwọn fàárìzẹ̀ lè sádàánà mọ́kọ́dì kánà kọ́blẹ̀ ọ̀bárẹ́zọ́. Al-Mukhtaru Amada Bukhari Al-Mukhtaru Amada Bukhari Al-Mukhtaru Amada Bukhari Ya Muhammad Rasulullah wíbẹ̀ Rasulullah Muhammadu